Inú ìbànújẹ́ ńlá ni gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun àti àwọn ẹbí Adélékè tí wọ́n jẹ́ ọmọ bíbí ìlú Ẹdẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun náà mà wà báyìí o, pẹ̀lú bí ọ̀kan pàtàkì nínú ẹbí náà, Yèyé Modúpẹ́ Ọlásánní, tó jẹ́ ẹ̀gbọ́n fún gómìnà Adémọ́lá Adélékè bó ṣe pàdánù ọkọ ẹ̀, ìyẹn Alhaji Adérẹ̀mí Sanni ní ẹni ọdún mẹ́rìnléláàádọ́rin 74 years of age. Kì í ṣe ìròyìn mọ́ yìí pé ọ̀kan pàtàkì lára àwọn tó súnmọ́ gómìnà Adémọ́lá Adélékè jù ni arábìnrin Modúpẹ́ Ọlásánní, kódà tí gómìnà Adémọ́lá Adélékè tó yan obìnrin náà sínú ìjọba ẹ̀ gẹ́gẹ́ bí kọmíṣánná. Bẹ́ẹ̀ lọ́pọ̀ èèyàn gbàgbọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun wípé obìnrin náà gan ló ń darí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun, àti pé n tó bá ṣe báyìí nínú ìjọba àbúrò ẹ̀ òun ni abẹ́gẹ́ o. Bákan náà, ìní obìnrin ló jẹ́ pé òun náà bí tẹ̀lé gbajúmọ̀ ọkùnrin olówó ni ọ̀mọ̀wé Dèjì Adélékè tó jẹ́ bàbá fún gbajúgbajà olórin takasúfèé ni David Adélékè, ẹni tó pèèyàn mọ̀ sí Davido. Ṣá o, pẹ̀lú bí ìfẹ́ bó ṣe wà láàrin àwọn ẹbí Adélékè tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn, níṣe ni àjálù má jálu gómìnà Adémọ́lá Adélékè àti ẹbí náà nígbà tí ọkọ Modúpẹ́ Ọlásánní yún ẹ̀gbọ́n gómìnà Adémọ́lá Adélékè tó wà nínú ìjọba ẹ̀ tó kú ní ọjọ́ àìkú èèyàn ọjọ́ Sunday tí í ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejì tá a wà yìí. Níṣe ni gómìnà Adémọ́lá Adélékè tètè lọ fi àtẹ̀jáde síta nípasẹ̀ agbẹnusọ ẹ̀ Malam Rasheed Ọláwálé, tó bẹ̀rẹ̀ sí ní máa kẹ́dùn pé ìbànújẹ́ àti àjálù ńlá ni ikú ọkọ àǹtí òun jẹ́, nítorí pé èèyàn dáadáa ni bàbá náà, àti pé àwọn ò tiẹ̀ lérò pé ó lè jáde láyé ní irú àsìkò yìí. Ní báyìí ọ̀pọ̀ àwọn èèyàn ló ti ń bá Modúpẹ́ Ọlásánní àti gómìnà Adémọ́lá Adélékè ni wọ́n ti ń bá wọn kẹ́dùn ikú Alhaji Adérẹ̀mí Sanni. Bẹ́ẹ̀ ni wọ́n ń pàrọwà fún wọn pé kán gbà á gẹ́gẹ́ bí àwọn ọlọ́run, nítorí pé bàbá náà ó rí ilé ayé wá ó sì rí ilé ayé lò. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbogbo wọn ti sìnkú Alhaji Adérẹ̀mí Sanni sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nílànà ẹ̀sìn Islam tó yàn láàyò.